إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد. أدعوكم الله أطريك كيف النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى إلى النبي وصحابه كنت تليلنا ره تبدو جوجين دي القيامة أبلوا كفي كتي أطري كفي كاريون ní ẹni tó ń ṣe ọjọ́ kẹta nínú oṣù July 2025. So òun ni a fẹ́ gbé àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yẹ̀wò nípa ọ̀rọ̀ Ìlọrin àti Sufi ṣíṣe ní Ìlọrin, ìpínlẹ̀ rẹ̀, báwo ni ó ṣe bẹ̀rẹ̀, báwo ni ó ṣe wà ní ẹni. Ọ̀rọ̀ yìí pàtàkì kí gbogbo ẹni tó wá fẹ́ jẹ́ ẹlẹ́sìn Ọlọ́run ní àsìkò yìí kéèyàn ó mọ àwọn nǹkan tí mo fẹ́ kọ́ bọ̀ yìí, torí pé a dá ọpẹ́ fún Ọlọ́run. Àwọn oríṣiríṣi náà nìkan tí ó ń gbalẹ̀ ní orúkọ ẹ̀sìn tó ṣe pé nígbà tí Ọlọ́run bá wá la ojú yàn bí nuril at-tamassuq bi sunnah, pẹ̀lú ìmọ́lẹ̀ ìdí sunnah Nabi sallallahu alaihi wasallam, ó ń fún yàn láǹfààní láti lè pa àwọn nǹkan kan tì, láti lè jìnnà sí àwọn nǹkan kan. Sotori èèyàn rí i pé kíní yìí kò kì í ṣe ara ìpìlẹ̀ ẹ̀sìn. So bí nǹkan ṣe lọ́ mọ́ ìtàn Ìlọrin nípa Sufi ṣíṣe àti Islam ṣíṣe nílọrin, bí nǹkan ṣe lọ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó lọ́ mọ́ ẹni tó ń jẹ́ ìpìlẹ̀ gangan, ìyẹn ni pé Islam nípìnlẹ̀ rẹ̀, bí oríṣiríṣi nǹkan ṣe lọ́ mọ́ náà nìyẹn. Tó ṣe pé ẹni tó bá fẹ́ wá ṣe Islam yẹn, àfi tó bá jẹ́ pé ẹni tí ó ṣe ìwádìí dáadáa, òun ni yóò padà rí i pé eléyìí kìí ṣe Islam, eléyìí kìí ṣe Islam, àdádálẹ̀ leléyìí, àṣàwọ̀ leléyìí nínú Islam. Náà ni Sheikh Al-Albani rahimahullah náà ni wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn kan pé wọ́n ní qallama tajid amran min umuri ad-din illa wa qad irtubita bihi bil bid'ah. Tó ló kéré kó tó lè rí ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn káì tó bá ṣe wáyé dáadáa ó rí pé àwọn èèyàn ti lọ́ nǹkan tí kìí ṣe ara rẹ̀ máa. So àwọn èèyàn máa sọ wípé Ìlọrin ìlú Sufi ni, Sufi ló fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀, àwọn ní Sufi ni wọ́n pínlẹ̀ rẹ̀. So ọ̀rọ̀ yẹn láti ìgbà tí Ọlọ́run ti tan iná súnà sínú ọkàn mi pé èèyàn fẹ́ máa ṣèwádìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn ń ṣe, ní kíní yẹn ti máa ń rú lọ́kàn mi pé kíní yóò lọ bẹ́ẹ̀, torí pé kíní àwọn nǹkan téèyàn máa fi ń fi ìdí ìtàn múlẹ̀. So ìtàn lè wà, bẹ́ẹ̀ sì ni lil-qabuli at-tarikh shurut, kí o tó lè gba ìtàn tẹ́nìkan wá fẹ́ sọ fún yàn, ó ní àwọn jẹ́ májẹ̀mú yẹn ni pé ìtàn yẹn ó ṣojú ẹni yẹn, ojú mi báyìí ni. So irú tó bá ṣojú rẹ̀ yẹn kìí sóhun nìkan ní ń bẹ láyé nígbà yẹn. Ẹ̀tọ́ rí pé lágbájá náà ó ṣojú tiẹ̀ náà, lágbájá náà ó ṣojú tiẹ̀ náà, wà ní ìtàn yẹn fi sẹ̀ múlẹ̀. Àbí kò ṣojú rẹ̀, wọ́n rọ̀ fún ni, wọ́n rọ̀ fún pé nǹkan báyìí ṣẹlẹ̀. So tí nǹkan yẹn bá jẹ́ nǹkan tí ó lè ṣẹlẹ̀, kò ní takòlá káyàn láti gbà. Àwọn tó wá pé tí ò lè ṣẹlẹ̀ ní èèyàn ó ní iyèméjì ń bẹ pé khabar ló gbé wáyé, qad yakunu sadiqan wa qad yakunu kadhiban.
ó lè jẹ́ irọ́ ó sì lè jẹ́ òdodo. So wọ́n bá rọ ìtàn fún yàn ibẹ̀ ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ jù. So tí wọ́n tán bá ti wá di pé ń rọ́ ọjọ́ ń lọ oríṣiríṣi ní ọmọ ọ̀wọ́ torí àwọn èèyàn máa sọ ìtàn láti fi fífọ́ ara wọn. Àwọn èèyàn máa sọ ìtàn láti fi ba ẹnìkan jẹ́ àbí láti fi ba nǹkan kan míì jẹ́. So ìdí eléyìí ló fi jẹ́ kí n wòye lórí Súfí táwọn èèyàn máa ń lẹ̀ mọ́ Ìlọrin. Ike gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ yìí Súfí ni wọ́n fi pinlẹ̀ Ìlọrin. Irọ́ ọ̀rọ̀ yẹn àwọn ibi tí a ti ń rí kà kíkọ tí wọ́n fi kọ́ kalẹ̀ kíkọ tí wọ́n kọ́ kalẹ̀ kò jẹ́ kíkọ tí ó lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé òdodo ni. Torí pé kò sí àwọn nǹkan tí máa ń jẹ́ kéèyàn mọ̀ pé òdodo ni ọ̀rọ̀ yìí. So mo sì ń padà bọ̀ wá sí ibẹ̀ bí ìnìlá. Ìlọrin gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìtàn Ìlọrin ò pamọ́ nípa pé Islam nílọrin. Sheikh Alim rahimahullah ọ̀nà gbé Islam wá sí Ìlọrin. Àmọ́ nínú tàn bákan náà àwọn àfáà kan bẹ nílọrin tó yẹ pé Sheikh Adam fi rinlẹ̀ rahimahullah nínú tírà wọn àti nínú akhbarul qurun lè Sheikh Ahmed Ìkòkòrò wọ́n fi rinlẹ̀ pé àwọn àfáà kan ti wà nílọrin tí Sheikh Alim tí wọ́n bá wọn. Àwọn àfáà yẹn wà ní rọ́bùwà kan tó ń pè ní rọ́bùwà súnà ní pé òkè súnà ni wọ́n ń pe ààyè yẹn ní wọ́n kóra wọn jọ sí. So ìgbà tí Sheikh Alim dé ni wọ́n jọ ta'awana papọ̀ wọ́n jọ sowọ́pọ̀ pé á dá ìjọba ẹ̀sìn kájọ máa lo òfin ẹ̀sìn kalẹ̀. So àwọn èèyàn máa wá sọ pé Sheikh Alim Súfí ni kó làwọn máa ní Kàdìríyà ni. So ẹ dákun mo fẹ́ wádìí àbí kí n sọ pé mo fẹ́ challenge ọ̀rọ̀ yẹn gangan. Mo nídìí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó tábà péyàn ní pé onísúfí ni kódà tọ̀ríkà tí ń ṣe rèé àwọn kankan ń bẹ tí ó fi ìdí nǹkan yẹn múlẹ̀ pé Kàdìríyà ní lóòótọ́ onísúfí ní lóòótọ́. So torí pé kí ni gbogbo àwọn àfáà táwọn èèyàn máa ń tì wọ́n mọ́ súfí kódà bàbá ńlá tèmi náà bàbá Sàrùmí àwọn èèyàn ní onísúfí ni bàbá ńlá bàbá rẹ̀ ní kankan bàbá ńlá bàbá tèmi yìí ṣe onísúfí bàbá ńlá bàbá mi yìí ṣe onísúfí kódà bàbá tó bí mi gan yìí ṣe onísúfí tí bàbá tèmi gangan tí mo jáde lára rẹ̀ yìí ṣe onísúfí kátó wá ní bàbá yẹn kátó wá ní bàbá yẹn kò sí onísúfí láàrin wọn. So náà níjọ́ tèmi lọ lè wọ pé mo fẹ́ máa ṣe súfí Kàdìríyà wallahi ẹni tó jẹ́ bàbá tèmi gangan wọ́n sọ fún mi pé kí ló ń wá lọ ewu ta lórí tí ń ṣe ń lé wa. So ó ní pé tá bá wá padà gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan mo fẹ́ dákọ̀ bí àwọn àfáà bíi 20 láwọn àfáà ńláńlá tó jẹ́ àwọn àfáà pinlẹ̀ nílọrin yìí. Mo wá fẹ́ jẹ́ kí gbogbo àwọn àtàbà bóyá jọmọnú lé wọn ni bóyá jẹ́ ará àdúgbò wọn ni àbí ẹni tó kọ nǹkan rí nípa wọn ni wá fi rinlẹ̀ wípé súfí ni wọ́n. Lápòjúwe nísìn Sheikh Alim mo sì sọ rahimahullah bákan náà Sheikh Sọlágbẹrú ẹ jẹ́ kí n máa kọ́ ní àfáà Sọlágbẹrú wọ́n ṣe máa ń pè wọ́n nìyẹn àfáà Alimi àfáà Sọlágbẹrú. So àfáà Ahmad Yamma àfáà lánlánù àfáà Bẹ́gọ́rẹ̀ àfáà Ahmad Ìkòkòrò. So àwọn ni mo ń sọ lẹ́ẹ̀kan pé wọ́n kọ akhbarul qurun àwọn àfáà lánlá ni. So àfáà Quburi Karatu wọ́n kọ́ ní qabrul ilm. So àwọn àfáà lánlá ní Ìlọrin ni tó ṣe pé kò sí ẹni tó lè jiyàn ìjẹ́ àfáà wọn nílọrin. Sheikh Busayri Olóyin yìí àwọn ni wọ́n kọ́ àfáà Sàrùmí àgbà ní kéwú. So àfáà Bàdíndé
afa Badende afa Bube gan ni bá kọ́dá kọ síwájú Sheikh Badende torí wọ́n ṣe tó tẹ̀léra wọn nìyẹn. Bákan náà Sheikh Ibrahim Al-Qari gbogbo àwọn afá yìí ọlọ́run kó mọ́ ṣàṣe ìkẹrẹ̀ fún wọn. So afá Sarumi so afẹ́sìn lóbi wá gbà gbogbo àwọn tí wọ́n ń kà yìí táwọn yóò bá sọ ọmọ ilé onísúfí ni wọ́n àní mo fẹ́ kẹ́ fi rinlẹ̀ ìtàn fi ń jẹ́ onísúfí ẹ fi rinlẹ̀ tọ̀ríkà tá ń ṣe rèé o kódà ọdún tó ti gba ọwọ́ rẹ̀ àbí ẹni táwọn náà fún lọ́wọ́ tọ̀ríkà yìí rẹ̀. So bákan náà Alfa Katibi Afa Àgbàdéwọlé Afa Sukuti Afa Jongolo Afa Alábìdún Afa Babata so Afa Aláyá Afa Bani gbogbo àwọn ulama tí wọ́n ń bẹ ní Rọ́bọ́tò Àgbàjì ní pé ní Àgbàjì tí wọ́n ń bẹ lágbàjì gbogbo àwọn afá yẹn bẹ́ẹ̀ náà ni Afa Sálẹ́kòtò Afa Gba Sálẹ́kòtò so gbogbo wọn pátápátá so mo ń challenge tí gbogbo ní challenge náà lẹ́jẹ́ kí n pè kí wọ́n tó bá fẹ́ mọ́ fi ṣe súfì wọn rinlẹ̀ wípé súfì ni wọ́n fi ṣe náà ń ṣe nílọrin ní tó ìfìrin dẹ̀ ni pé wàá mú sílsílà àwọn jáde so wàá mú tọ̀ríkà tí wọ́n ń ṣe jáde sílsílà tí wọ́n mí ní pé ta ló fún wọn ní ọwọ́ bákan náà ta làwọn gẹ́gẹ́ fún lọ́wọ́ gbogbo àwọn afá tí mo kàkà ilẹ̀ yìí kéwú ni wọ́n ń kọ́ àwọn èèyàn wáàsí ni wọ́n máa ń ṣe ẹ̀sìn ọlọ́run ni wọ́n máa ń sìn kódà even in tí wọ́n ń ṣe náà ni pé Islam tó lálàáfíà yìí náà ni wọ́n ń ṣe bọ́lọ̀ ń ṣe ní kó yé wọn ní àsìkò tí wọ́n ń ṣe láàfírí ìgbà pé lórí tá a rí sílsílà tá a rí ìtàn ti pé ní tí àfa Alimi ń tó gbé wá fún wọn òun náà ni júzù الثاني من تفسير الجلالين تفسير الجلالين kò pín lọ́wọ́ àwọn àfáà tí àfáà Alimi ń bá òun ló gbé ìtò kò wá fún wọn tó ìyẹn ó nílẹ̀ nínú tàn kọ́lá yìí fún tẹ bá rí àwọn mí tán bá dá tafsiru sórí náà fọwọ́ dà ẹ padà rí i pé mo dá lọ́dọ̀ lágbájá tóun náà dá lọ́dọ̀ lágbájá ó wá dá lọ́dọ̀ Sheikh Alim so níbo ni sílsílà níbo ni ìsopọ̀ ti jẹ́ ìjẹ́ súfì wọn níbo ló wà so báwo wá ní súfì ṣe wá ṣẹlẹ̀ ní Ìlọrin gbogbo ẹni tó bá fẹ́ kà ẹ lọ lè kà pé báwo ni Kàdíríyà ṣe bẹ̀rẹ̀ nílọrin bákan náà báwo ni Tìjàníyà ṣe bẹ̀rẹ̀ nílọrin ní ìtorí pé ó ní pé ẹni òun ó sọ pé ọ̀dọ̀ ẹni tí mo ti gbà ní àwọn tẹ́sí tó mọ̀ rí pé àwọn táwọn náà fún lọ́wọ́ rẹ̀ tó ń jẹ́ mùrídì tiwọn náà kọ́ra àwọn ọ̀pẹ́ lómi kéwú ẹlòmíì ṣe pé ó lọ kéwú lọ́dọ̀ wọn tí pé tó wá náà ni wọ́n ṣe sáwí ńbẹ̀bẹ̀ àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ dá Kàdíríyà lẹ̀ nílọrin tó àfáà ń dá sàlátì ni Sheikh Ahmed ń dá sàlátì àwọn ni àkọ́kọ́ ń tọ́kọ́ dá tọ̀ríkà Kàdíríyà lẹ̀ tó a pé Kàdíríyà ń bẹ ni ọwọ́ àwọn àfáà àwọn lè sàrùmílẹ̀ ẹ̀kọ́ ti gba ọwọ́ rẹ̀ Kánò ni wọ́n ti lọ lè gba ọwọ́ Kàdíríyà wá tó wọ́n ní sáwí wọ́n sì ní àwọn mùrídí tán wá sọ́dọ̀ tí wọ́n náà tán wá ṣe tí ń jẹ́ pé àwọn tọ̀ríkà bẹ̀rẹ̀ náà àwọn tán ti súfí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ nù bó ṣe bẹ̀rẹ̀ ńlọrin nìyẹn tí bá wá wo àfàsọ́lá tí wọ́n ń sọ yìí nǹkan bí 1960 náà ni wọ́n kú 1960 bóyá 61 àbí nǹkan kan mi mọ̀ precisely náà ni wọ́n kú so ó mì pé ẹni tó dá tọ̀ríkà yẹn kalẹ̀ ní tọ̀ríkà Kàdíríyà nílọrin kò tí kan lórí ẹ̀ tí wọ́n jáde láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Tìjàníyà náà ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó Tìjàníyà ẹni tó dá kalẹ̀ bàbá tí wọ́n pè ní bàbá Abdulsalam arúgbó òun ló dá kalẹ̀ àwọn olè gbọ́wọ́ wá láti ọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn Tìjàníyà tí wọ́n sì rí àwọn náà tó ní sílsílà àwọn tó sì jẹ́ ọmọ mùrídì tí wọ́n náà àwọn náà ń bẹ kọ́ra tó wá kéwú lọ́dọ̀ wọn bẹ mọ́nà tí irú àfá bàbá wa nílé abíkan wọ́n sọ fún mi báyìí
wọ́n ní ọ̀dọ̀ bàbá arúgbó yẹn làwọn ti gba ọwọ́ ń tà wọ́n wọn ò lọ lè kéwú ń bẹ̀ ọwọ́ tọ̀ríkà ni wọ́n lọ lè gbà so n ti ń jẹ́ ìpínlẹ̀ Súfí nílọrin nìyẹn bó ṣe jẹ́ nù àmọ́ pé ká ní gbogbo Ìlọrin Súfí ló pinlẹ̀ rẹ̀ kí ní gangan kan ó mọ̀ nídìí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ Sheikh Alimi ó ní Súfí ní Kàdíríyà ní nídìí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ọ̀dọ̀ ta ni wọ́n ti gbà á ọ̀dọ̀ ta náà ti gbọ́wọ́ ta ló fún wọn ta làwọn náà fún lọ́wọ́ tọ̀ríkà yẹn ìjíkárì so eléyìí ni pé kí àwa tí à ń jà lérí ọ̀rọ̀ Súfí tí mo fẹ́ mú jáde nìyẹn Súfí ò nípìnlẹ̀ nílọrin kódà ìfún tábà ní nǹkan nípìnlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tó ṣáwájú wàláhì òkè súnà lẹ́yìn ká sọ pé nípìnlẹ̀ nílọrin torí ìgbà ìlà rí òkè súnà kódà ẹ̀rí pé mo ní pé Sheikh Alimi bá àwọn ènìyàn gan ni òkè súnà náà ń pè ibi tí wọ́n kóra wọn jọ sí pé súnà ànábì láàmà ṣe léyà yìí so ààrí òkè Súfí ààrí òkè tọ̀ríkà kódà ṣe rí àwọn ilé méjì tí mo dákọ lẹ́ẹ̀kan yẹn lé àwọn àfáà méjì tí mo dákọ ọ̀hún lẹ́ẹ̀kan yẹn ní kí Sheikh Indasolati àti bàbá arúgbó tó kọ́ lọ́kọ́ kí àwọn méjèèjì so ilé òǹkálukú ló kọ́lé tí ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ó kọ́lé wọn ó kọ́lé òǹkálukú ń bẹ kìí ṣe ilé onísáwí ló kọ̀ yẹn jẹ́ tùgbà táwọn gbé dé ní kí ni ìwádìí pé wọ́n ń change wọ́n ń yàtọ̀ so wọ́n ní pé bí àlàyé ṣe rí nìyẹn wọ́n tó bá ló bá fẹ́ máa jà lórí ọ̀rọ̀ Súfí lọ lè wádìí kìí ṣe nǹkan tó nípìnlẹ̀ nínú ìtàn lọrin kò ní ìpìnlẹ̀ àfòmọ́ni so àmì ìlú ń gba àwọn èèyàn ni pé wọ́n rò pé àwọn ò fi súnmọ́ Ọlọ́run ọba ni nítorí fi yàtọ̀ sáwọn tí wọ́n ń bẹ lóde òní lọ́pọ̀lọpọ̀ náà so àwọn fẹ́ fi súnmọ́ Ọlọ́run bọ́tà àwọn èèyàn nísìn òdì nǹkan mímọ́ wọn lọ́wọ́ so eléyìí òun náà fẹ́ sọ fúnra wa èmi a sì máa challenge àwọn èèyàn wípé ìwọ náà lọ lè wòye lọ pé wo bàbá rẹ márùn ká ìtọ́bájú ní Súfí ni wọn kọ wá sọ so ṣé wọn ò ṣẹ̀sìn míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so káwọn tó ń gbé Súfí wá ká tó gbé dé kí ni àwọn tó ń gbé tọ̀ríkà wá ká tó gbé dé kí lẹ́sìn tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣebí Islam ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìdí rẹ̀ làwọn ń darí àwọn èèyàn là ń pè wọ́n sí pé ẹ padà sí díẹ̀ ìpìnlẹ̀ yìí gangan kó lájá lọ kó lá wàhálà lọ pàtàkì jùlọ àwọn nǹkan tó tún wá tako ìlànà Islam wá ń bẹ nínú ìlànà Súfí táwọn èèyàn ń ṣe yìí là ń pàkíyèsí àwọn èèyàn ìrọ́lẹ́wà máa wá bulẹ̀ lóríṣiríṣi wọn lò ní gbogbo oníṣúfì wọn ní kèfèrí ni wọn olẹ́lẹ́bọ ni wọn so in tí mo fi sọ pé oúnjẹ ẹbọ tó ń ṣe àkọ́kọ́ náà mi kò sí èdè òun nínú èdè mi gbogbo ẹni tó bá lọ gbọ́ ọ̀rọ̀ mi pé ẹlẹ́bọ ní gbogbo àwọn oníṣúfì àbá kò sínú èdè mi kò sínú ọ̀rọ̀ mi tó bá kó bá wà ń bẹ̀ ni tó bá pè mí sákèsí pé n tó sọ̀rọ̀ onímìlá láti sọ pé mo ṣe sọ ni o àmọ́ tèmi ń sọ ni pé báwo ló ṣe rọrùn fún ọ láti jẹ́ pé òun ṣe Súfí ò ní máa pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run ọba tó mo sì mú àwọn àpèjúwe wá nítorí kẹ́ fún mi lésì ni pé àìpé nǹkan àìpé Abdulkadir Jilani àkínpé Ahmada Tijani mọ́pàárọ̀ mọ́ wa mọ́ tèmi rò pé ẹ̀sọ́ nìyẹn tó yé bú náà lẹ́wà ń bú ìpè náà lẹ́wà ń sẹ́ so mímí ò ní ìsìkankan fún yín mi ò lébi kankan bú yín ju pé àlàyé rè mi tó ń ṣe fún yín so wallahi ana ad'ukum ila an-najat wa kayfa ad'ukum ila an-najat wa tad'unani ila an-nar mi ń pè yín bí n tẹ́ fi là níwájú Ọlọ́run ọba torí tí yẹn bá gbé ẹbọ déwájú Ọlọ́run tí yẹn kú lérí ẹbọ láyọ̀ lérí bí lọ so n ta n ṣàlàyé nìyẹn la'in ashrakt la yahbatanna 'amaluk tó bá ṣe bọ́ lọ́ní gbogbo iṣẹ́ yín ni ó bàjẹ́ gbogbo iṣẹ́ yín ni ó dàrú lè bá nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n jẹ́ wa qaddimna ila ma 'amilu min 'amalin faja'alnahu haba'an manthura tó ń táyà yẹn sọ ní pé tó bá jẹ́lẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo tó ṣe báyìí Ọlọ́run sì máa kú dànù so ibi tí a ń pè
àwọn èèyàn sì nìyẹn pàtàkì jùlọ àwọn ọmọ Ìlọrin pàtàkì jùlọ ọ̀pọ̀ tó lóun ṣe súfí tó mọ̀ á mẹ́nu pé Ìlọrin súfí náà sì fi dá Ìlọrin lẹ̀ súfí wo náà fi dá Ìlọrin lẹ̀ ẹ fìdí ìtàn rẹ̀ múlẹ̀ kárí tó kọ́ lọ́n kó mọ́ ṣàṣàánú fún wa hādhā wa sallallahu ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.